Ọlọ́run wọlá Jímọ̀ òní wọlá gbogbo bí wọ́n ti ké wútùbà lónìí. Ọlọ́run mo ń bẹ̀ ọ́ ní Ọlọ́run jẹ́ kí Nàìjíríà Ọlọ́run jẹ́ ó pín. Wọ́n tó ń gbọ́ mi wàá rò pé bọ̀bọ̀ yìí ọ̀rọ̀ wo ni bọ̀bọ̀ yìí sọ. Mo ní reason tí mo fi ń sọ báyìí. Orúkọ Nàìjíríà ti bàjẹ́ everywhere, ó ti bàjẹ́ nílé gan nínú country Nàìjíríà gangan kò sí fọkànbalẹ̀. Kidnappers, Boko Haram, banditry, wọ́n rape, wọ́n ṣe every gbogbo nǹkan oríṣiríṣi náà ṣe. Àwa ta tún wà láwùé, especially irú ìlú tèmi wà yìí, UAE tèmi wà yìí, orúkọ Nàìjíríà ò ti bàjẹ́ kò látúnṣe kankan mọ́ because orúkọ yẹn lásán ó ti bàjẹ́. Mi ò rí 50 years mi ò rò pé ó lè dá. The reason why ni pé nílùú yìí mi ò rí bí tó lè lọ tó mú sí fi ẹ̀ dé. Tán bá ti rí pé Nàìjíríà ní ẹ báyìí wọ́n á sọ pé àṣọ kò sí bọ́n ṣe lè nídìí ẹ̀ tó. Àwa tó yẹ pé iṣẹ́ ọwọ́ wa gan ló tún wá gbé wa débi báyìí tá à ń ṣe ń bì pẹ̀lú bí company ṣe nídìí wa tó. Nǹkan tá tún ṣe fún wa kò dáa rárá. Company wọ́n mọ̀ pé àwọn nídìí wa o, láìsí àwa company yẹn ó possible kó máa fọ̀sùn, but kò tún wá sí nǹkan tẹ̀ lè ṣe tó lè tẹ́ wọn lọ́rùn. Wọ́n tún máa treat wa, wọ́n ṣe wá anyhow. Okay, wá wò àtúnríṣẹ́ ọ́fà gidi tó wà okay tó máa sanwó tó bá ti dé ẹ̀ báyìí wọ́n ní sorry we don't want Nigeria. Ẹ̀gbọ́n orúkọ yẹn ti bàjẹ́. Wọ́n láwa la fà courtesan gbogbo àwọn oríṣiríṣi kan máa so lóṣù. Tí Nàìjíríà bá pín ó kálukú kó dá ọmú ìyá ẹ̀ gbé. Country tó bá ti dáràn kán mọ̀ pé àwọn country báyìí ló dára. Àwa táwọn ò dáràn, àwa táwọn ò tọ́wọ́ ti wá mọ́, wọ́n fi tiwọn kó bá ti wá. Àwọn wa náà ó dẹ̀ yé wa pé àwọn ẹ̀yà kan ló ń dá wàhálà ilẹ̀ jù. Mi sọ pé kò sí lọ́dọ̀ ẹlòmíràn but àwọn ẹ̀yà kan ní wàhálà yìí ti pọ̀ jù lọ́dọ̀ wọn jù ló fi jẹ́ pé wọ́n ran àwa yòókù. Tí Nàìjíríà bá pín ó ń kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìwọ tó bá fẹ́ borúkọ country ẹ̀ jẹ́ lọ bàjẹ́ láwé. Last year visa lottery jáde wọ́n sọ pé except Nigeria mo fẹ́ apply no way. This year ó tún jáde ìwé èyí tún jáde again no way for Nigeria kò sí except Nigeria náà sọ. Ẹ gbọ́ ẹ wò orúkọ yẹn ti bàjẹ́ ẹnu ó ti bàjẹ́ pátápátá kò sátúnṣe kankan mọ́. Tán bá dìbò gan ní 2023 yìí ẹni tó bá wọlé ẹni ẹ̀yà tó bá wọlé ó máa fìyà jẹ àwọn ẹ̀yà yòókù.